Aláròyé máa wí o. Naira Marley tú àṣírí ńlá àwọn ìràwọ̀ olórin tí kò sí nínú ẹgbẹ́ òkùnkùn lórílẹ̀‐èdè yìí kò pọ̀ rárá. Gbajúmọ̀ olórin hip hop ni Azeez Fashola, ẹni táwọn èèyàn mọ̀ sí Naira Marley, ti ṣe aṣọ lójú eégún ó ti sojú abẹ níkò pé ìwọ̀nba làwọn táwọn jẹ́ ìràwọ̀ olórin hip hop lórílẹ̀‐èdè yìí tí àwọn kò sí nínú ẹgbẹ́ òkùnkùn. Naira Marley sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lórí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kìíní ọdún yìí. Ó ní ọ̀pọ̀ ló lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ ọ̀hún nítorí ààbò àti òkìkí, ṣùgbọ́n tó jẹ́ wípé àbámọ̀ ni wọ́n ń ké nígbẹ̀yìn ohun gbogbo. Gẹ́gẹ́ bó ṣe wí, bí n bá ní kí n máa ka àwa tí a jẹ́ gbajúmọ̀ olórin lórílẹ̀‐èdè yìí tí a kò sí nínú ẹgbẹ́ òkùnkùn, bóyá la máa ju 5 lọ. Ọ̀pọ̀ nínú àwọn olórin yìí ni wọ́n lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà nítorí àwọn tó ń parọ́ tàn wọ́n wípé wọ́n máa ní òkìkí, wọ́n máa ní owó lọ́wọ́, ṣùgbọ́n àbámọ̀ ni gbogbo wọn pátá ń ké nígbẹ̀yìn ohun gbogbo báyìí. Kẹ́sì máa wò ó, àwọn kan náà ti lépa ẹ̀mí tèmi tẹ́lẹ̀, wọ́n ní dandan ni kí n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn, ṣùgbọ́n ṣe ni mo takú kanlẹ̀ wípé kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá nígbèésí ayé mi ò gbà fún wọn ni wọ́n bá jùwọ́ mi sílẹ̀. Àwọn tó ń sọ wípé kí wọ́n wá darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn, àwọn ń lo ọlọ́pàá láti fi dáàbò bo ara wọn, àwọn kò gbójúlé wípé kí ọmọ ẹgbẹ́ òkùnkùn pèsè ààbò fún wọn. Ọlọ́pàá, sójà àtàwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo lórílẹ̀‐èdè yìí làwọn ń lò. Bẹ́ẹ̀ irọ́ tí wọ́n pa fún wọn ni wípé bí wọ́n bá lè wá darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ààbò ẹ̀mí, ààbò dúkìá, gbogbo ẹ̀ ló máa wà fún wọn, àti wípé wọ́n á lówó lọ́wọ́ gidi ni. Ṣé gbogbo àwọn olórin ọ̀hún ni wọ́n wá lówó lọ́wọ́ báyìí? Ṣé gbogbo àwọn olórin hip hop ọ̀hún ni wọ́n ní ààbò gidi? Irọ́ ni o, ẹ̀tàn ni wọ́n ń pè bẹ́ẹ̀. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.